Hello. Ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú gbogbo ibikíbi tẹ́ tí ń gbọ́ wa pẹ̀lú táìmù tẹ́ wà lọ́hùn. Ẹ ṣé gan-an tẹ́ fi ń tẹ́tí sí wa, bọ́ lọ́hùn á dájú lórí wa o. Àmín. Bẹ́ẹ̀ ni o. Okay. Ìròyìn ayọ̀ tí mo gbọ́ ni pé Queen Naomi ti ń respond sí treatment dáadáa very soon. Ayọ̀ la máa túbọ̀ máa gbọ́. Bẹ́ẹ̀ ni, because mo rí pé wọ́n ní ó bá ọ̀rọ̀ sinmi, wọ́n náà ọ̀rọ̀ sinmi pẹ̀lú nǹkan tí ó tún wà tó tún ń bá fò Naomi bẹ́ẹ̀ tí kì í ṣe ìsìn. Ó yẹ kí ìyẹn náà kó wọnú life Naomi for now, kó regain strength náà. So ọpẹ́ ni fún Ọlọ́run fún bàbá Parọ́pò. Bàbá yẹn ṣe gudugudu méje. Ó ṣe yàyà mẹ́fà torí bàbá yẹn, bàbá ni, bàbá tó fi ń tọrọ bàbá, bàbá ọkọ tó fi ń tọrọ bàbá ọkọ, bàbá gidi tó máa jèrè àwọn ọmọ ẹ̀, tí ò ní rí ìpọ́njú, tí ò ní rí ìbànújẹ́ lórí àwọn ọmọ yẹn títí láé àti láíláí àtẹ̀mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. A ó jèrè àwọn ọmọ wa, àwọn ọmọ wa ó ṣe oríire lójú ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe o. Àmín. Bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá yẹn try lọ́rọ̀ Simi àti Naomi. Ẹ rí pé Naomi yẹn ọmọ bàbá ẹ̀yìn jí bàbá ni. Ẹ̀yìn ju ìyàwó bí ọmọ. Òun ni Queen Naomi jẹ́ fún bàbá Parọ́pò. Ó máa ṣe o. A dẹ̀ dúpẹ́ ayọ̀ ńlá. A fojú sunkún àfaragbà àwẹ̀. Gbogbo wa ò sí nípò ìbànújẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí tá à ń sọ. Ìbànújẹ́ ò dẹ̀ ní jẹ́ tiwa títí láéláé. Àmín. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní bàbá yẹn nígbà tí kábíyèsí, gbogbo yín lè gbọ́ pé kábíyèsí ó rán driver kó wá wọn lọ Dubai, kó lọ wá gbogbo ibi kí bàbá yẹn ti rédíò ti ṣe gbogbo offices everywhere, embassies wọ́n ti rédíò gbogbo wọn pé wanted náà wá Simi àti Queen ẹni ibikíbi tó bá ti Simi àti Suleiman pé ibikíbi tó bá ti rí wọn pé wanted ni wọ́n, kó máa deport wọn bọ̀. Bọ́n ṣe gbọ́ yẹn ṣe náà, wọ́n ò tí ẹ̀ dúró pé kó deport wọn. Àwọn nìkan wọ́n náà fi rígi. Wọ́n sá wá sí Nàìjíríà. Wọ́n ní ibi tó dẹ̀ dúró sí Nàìjíríà kedere. Abuja náà dúró sí, náà wá sí. Wọ́n ní pẹ̀lú bó ṣe wà l'Abuja yẹn pé olórí Rónkẹ́, wọ́n ti pè àwọn ti dé sí Abuja. Báyìí káṣá, báyìí káwọ̀dù, gbogbo wọn ti gbọ́. Òun nìkan náà ló gbọ́. So gbígbọ́ tó gbọ́ yẹn báyìí, òun nìkan ló lọ, òun nìkan ló bọ̀. Wọ́n ní wọ́n wà ní family àwọn Láfúgidi. Wọ́n ní ìyẹn Simi àti Suleiman pé wọ́n wà ní Láfúgidi. Okay, ẹ jẹ́ ká máa bá àníyàn bọ̀ o. Wọ́n ní Rónkẹ́ ti lọ bá wọn. Wọ́n ti jọ pa, wọ́n ti jọ kun kó tó tún padà sí ilé padà. Kò sọ fún kábíyèsí pé nǹkan báyìí pé àwọn Simi ti wà round. Wọ́n wà ní Láfúgidi family. Wọ́n ní ṣùgbọ́n ṣá o, pẹ̀lú ẹ̀, wọ́n ti lọ arrest olórí Rónkẹ́. Wọ́n náà arrest ẹ̀. Wọ́n ti mú lọ sọ́dọ̀ ọlọ́pàá pé kó sọ ibi tí ọmọ yẹn wà. Ó sọ ibi tó wà yẹn, Simi àti àbúrò Rónkẹ́. Báwọn ọlọ́pàá ṣe ní, wọ́n ní ó sọ pé kán ṣe òun jẹ́jẹ́. Wọ́n ní kó pe àbúrò ẹ̀ torí wọ́n jọ ń sọ̀rọ̀ 247. Kó dẹ̀ pe Simi. Bóyá Simi wà live àbí kò sí láíláí kán mọ̀. Torí kidnapping ni bọ̀bọ́ yẹn kidnap Simi. Pé Simi yẹn ń sìn pé kán lè mọ fate káwọn family lè mọ fate wọn lórí Suleiman, lórí Simi. Kó má jẹ́ pé wọ́n ti lọ tọ ọmọ yẹn pa. Torí ẹ̀ náà ṣe jà bíi pé wọ́n lọ arrest olórí Rónkẹ́. Wọ́n láwọn ọlọ́pàá wá ní ó yá kó pe àbúrò ẹ̀ kí wọ́n fẹ́ gbọ́ nípa Simi. Wọ́n ní bó ṣe pé àbúrò ẹ̀ nìyẹn. Hello kíní kan, ìyẹn ní sister mi kíní kan Ìgbádàkodò. Gbogbo wọn. Wọ́n ṣàbára wọn sọ̀rọ̀. Wọ́n náà sọ pé oh my God, thank you very much. Wọ́n wá ní ṣé Simi wà bẹ́ẹ̀? Wọ́n ní woman yẹn Rónkẹ́ ó ní
báwo ni my darling Simi, ṣé àlàáfíà lẹ wà, ṣé gbogbo ẹ̀ ó ṣáà pretend bọ́n ṣe máa ń sọ̀rọ̀. Wọ́n ní ẹ gbé fóònù fún Kẹ́mi àti ẹ̀ tí ẹ sọ̀rọ̀. Wọ́n ní tẹ bá rí the way tí Simi fi pé tó fi bá Rónkẹ́ sọ̀rọ̀ bíi pé ìyá ọkọ òun tó ṣẹlẹ́ńkẹ́ jù, tó ṣe kinní gan, tó ṣe gbá tó ṣàwo. Àpé tẹ bá rí bó ṣe sin ohùn fún ìyá ọkọ ẹ̀, Rónkẹ́, olórí Rónkẹ́. Lókè ṣàlàáfíà ní báwo dẹ̀ ní gbogbo nǹkan. Wọ́n á ṣàlàyé bí wọ́n ṣe ní Simi ṣe ń sọ pé wọ́n máa ń pè wọ́n, àwọn ti wà l'Ábùjá o, àwọn kan ń pe àwọn lọ́tùn lósì, oríṣiríṣi kọ́ọ̀lù ló ń kọ́ọ̀lù òun, pé torí ẹ̀ lòun ò tiẹ̀ ṣe fẹ́ gbé kọ́ọ̀lù. Òun ò fẹ́ ṣe pé kí ló dé tán disturb òun. Wọ́n ní àwọn ọlọ́pàá ń gbọ́, gbogbo wọn gbọ́. Wọ́n ní even pé wọ́n wá contact Queen Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Torí ẹ̀ la ṣe sọ pé Queen Naomi wọ́n ti ń receive treatment in progress ti wà ṣá. Wọ́n ní bí olórí Naomi wọ́n lólórí Naomi wá tẹ́tí. Wọ́n ní kó má tí ì sọ̀rọ̀, kò sọ nǹkan kan bẹ́ẹ̀ tí. Àwọn ọlọ́pàá náà àwọn ọlọ́pàá kọ́, àwọn ọlọ́pàá náà command Rónkẹ́ pé kó bá òun àti ẹ̀gbọ́n ẹ̀ náà jọ ń discuss kó tó kan ti Simi, kó tó gbé fóònù fún Simi. So gbogbo wọn wá tẹ́tí gbọ́ gbogbo conversation gbogbo wọn àti ti Sule àti ti Simi. Àwọn ọlọ́pàá ń gbọ́, Naomi náà ń gbọ́, gbogbo wọn náà àti Rónkẹ́, everybody wá ń gbọ́ wọn. Pé nǹkan tó dẹ̀ gbọ́ lẹ́nu Simi ni pé ẹ má dá wọn lóhùn jàre, wọ́n kàn ń disturb òun, wọ́n disturb lábàá àwọn àti òun ò jẹ́ kóun fẹ́, bóyá kò fẹ́ kóun fọ́kọ ni o, mi ò tiẹ̀ mọ̀. Òun nìkan, ṣé òun nìkan ló fẹ́ fọ́kọ ni? Òun náà fẹ́ fọ́kọ tòun, kó má disturb life. Wọ́n disturb peace òun, pé torí ẹ̀ lòun ò ṣe ń gbé kọ́ọ̀lù wọn. Wọ́n ní Queen Naomi ò lè pa mọ́ra, pé ó kàn sọ pé Simi àtèmi náà ò gbé kọ́ọ̀lù mi, kí ni problem ẹ̀? Wọ́n ní nígbà tí Simi kàn gbọ́ voice àǹtí ẹ̀ yẹn, ó kàn mú ohùn ẹ̀ kàn lọlẹ̀ ni. Àǹtí ẹ má worry, màá pè yín padà. Ní màá pè yín padà torí mo ń lọ ibì kan, mi ò tí ì ráyè láti bá yín sọ̀rọ̀, tí màá pè yín padà ká jọ máa sọ̀rọ̀. Wọ́n ní ṣe ni Simi fi fóònù lẹ̀ o fún Simi. Wọ́n ní ṣe ni bọ̀bọ́ yìí, wọ́n ní Sule wá sọ pé Simi wá parí, àǹtí ẹ̀ ń bẹ sọ̀rọ̀, bá parí conversation pẹ̀lú ẹ̀. Ó ní kò dá lóhùn. Ó ní kò dá Sule lóhùn, ó dẹ̀ lọ. Wọn ò gbọ́ ohùn ẹ̀ mọ́ because àǹtí ẹ̀ ti dá sọ̀rọ̀. Tó bá pé àǹtí ẹ̀ ní sùúrù ni, bẹ́ẹ̀ ti tara odindi àbúrò yẹn, ọ̀rẹ́ èèyàn, olólùfẹ́ tó wà kí ni èèyàn bí ọkàn Naomi ní Simi now 5 and 6. Ẹ rí pé nǹkan tó lágbára ni. Wọ́n náà ṣe sọ pé tí ò bá jẹ́ pé wọ́n di ọmọ yẹn, ó ní nǹkan kan tó fi ń manipulate. Wọ́n ní tẹ bá rí tó bó ṣe bá Rónkẹ́ sọ̀rọ̀, olórí Rónkẹ́, ìyá ọkọ pàtàkì tó jù lọ, bí pé òun lọ lọ́rùn ẹ̀. Ìyẹn fi hàn pé Simi ò tiẹ̀ gbé iṣẹ́ rán anybody. Ìyá ti yẹ ẹ̀ àti àǹtí ẹ̀, ilé ọkọ yẹn ti wọ̀ lọ́pọ̀lọ̀. Bẹ́ẹ̀ sì wọ́n ní dídùn nǹkan tí inú everybody ṣe ń dùn sí ni pé wọ́n ì tí ì lọ ṣe wedding, tó wáyé pọ́n ṣe wedding, àpọ́n lọ sí court wedding. Pé ìyẹn náà máa fi máa rí husband and wife. Pé bẹ́ẹ̀ tí sì wọ́n ṣe wà ní Abuja, pé there is nothing like husband and wife. Tó bá tiẹ̀ fẹ́ kúrò, wọ́n náà plan kó fẹ́ lọ sí US. Ṣé ẹ mọ̀ pé US yẹn ẹni tí kò ní paper. Wọ́n dẹ̀ ti wọ́n ní bàbá rọ́pò dẹ̀ ti ready everybody everywhere, pé gbogbo embassy pé wọ́n ń wá àwọn people yẹn, wọ́n ò gbọdọ̀ attend sí wọn. Wọ́n nítorí ẹ̀ náà ṣe kúkú sá padà. Wọn ò fẹ́ kó deport wọn fúnra wọn lára wọn. Wọ́n ṣe fẹ́ ṣe ara wọn. Wọn ò fẹ́ kí ìjọba deport wọn. Wọ́n ṣe fẹ́ ṣe ara wọn rẹwà sí kíni. So wọ́n ní bọ́n ṣe wà ní Abuja ń sìn, pé wọ́n plan bọ́n ṣe fẹ́ tún lọ sí another African country. Pé because tí US yẹn, pé no go area wọn ò tí lè lọ because
Simi ò tí ì ní pépà. So ẹ̀yin èèyàn wa sórí yẹn pọ̀. Wọ́n ní nísìnyí pé wọ́n yìí wà l'Abuja. Bàbá rọ́pò wọn ló try. Ó ṣe gudugudu méje, ó ṣe ìyàmú fún wọn àti kábíyèsí nípa pé kí Simi padà. Pé bẹ́ẹ̀ tí Simi wà Nàìjíríà bẹ́ẹ̀ tí kò tí ì wá sí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀ kò bá ń tí ẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀wọ̀n á pé wọ́n pa. So ẹ̀yin èèyàn mi ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá mi subscribe. Torí story yẹn gùn ó pọ̀ rẹpẹtẹ àní lè sọ tán, a lè máa mú ètò kò wá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí, so ẹ bá share, kẹ́ ẹ bá like, kẹ́ ẹ bá wa subscribe. Ẹ ṣé, God bless you. Amen.